mo wá ń fara ọpẹ́ tó ṣe yìí mo fi ń ṣàfọ̀mọ́ fún ọ̀kan tó ṣe pé mi ṣẹ̀fín ẹni tó ṣe pé yóò sì pẹ̀lú lọ́jọ́ ìgbéga àkíyámọ̀ yóò sì bẹ gbogbo wa lọ́jọ́ ìgbéga àkíyámọ̀ ó ní mò ń fi eléyìí mo fi ń dúpẹ́ fún ẹ̀kan tó ṣe pé òun ni ó sì pẹ̀ wá táwa lẹni náà káyọ̀ ní màhàlùkì Muhammadu òun náà lẹni tó fi ń mú orí ju gbogbo ẹjọ́ náà wọn bá dá fún ẹ wo bó ti ń kí ànábì tó fi ń yan Ọlọ́run ó tún wá ní míńkábùlì ọ̀jú òde ààrẹ àná ó ní mo wo àwọn nǹkan kan tó ti pẹ́ nínú àwọn nǹkan tó ga kọ́díkà nínú gbogbo àti hàmẹ́jù ẹni tó ṣe rí pé nínú àwọn màlẹ́kà tó nínú àwọn àgbẹ̀bí Ọlọ́run tó dá ó ṣe lẹ́ni tó ṣe rí pé ó ṣàlẹ́sà kò wá ń ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ dágbà náà ní núùrùn kókó dìpọ̀ ọjà núùrùn kàdíìmù ìmọ̀lẹ̀ tí ń bẹ kókó dìpọ̀ ní. káyọ̀ bí màálù núùrùn kàdíìmù sáré kókó dàtú nàbí yìí máa wọ́n ti kò sẹ́ni tá a rí tó ju àlẹ́wọ̀ àmọ́ náà. ẹ wá wo bó bá ti kí Ọlọ́run pẹ̀lú ilé yìí dá kí Ọlọ́run dá kí Ọlọ́run dá kí Ọlọ́run ẹ wá wò ó tọ́lọ́run wá sọ fún òun wá. Ọlọ́run sì ní inú Kùránì Ọlọ́run ní àjẹsáwò ìsáni ìlànà ìsáni mi ní dá dáadáa padà fún kódà kéfèrí ṣe dáadáa Ọlọ́run ọba ó sọ lẹ́sọ̀ dáadáa kí wàá náà ń pè ní dáadáa gbàgbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ànábi kí náà ń pè ní dáadáa ànábi ní àǹtà àbúdà wọ̀ kò sí bó ṣe lè ṣe dáadáa kankan láyé tó bá ti sẹ́ náà pẹ̀lú dáadáa náà pé ẹ wá wo pẹ̀lú àti bí ṣe ti wá há tó ẹ̀wọ́ gbogbo àṣewá sí lọ ẹ̀ wá dà alhamdulillah ẹ̀ ká ní alhamdulillah.